Ẹ̀yin ará mi, ǹjẹ́ mọ̀ wípé àlùbọ́sà yìí ó wúlò fún àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀? Ó wúlò fún àìsàn tá a mọ̀dí rẹ̀ tó wà nínú ara. Ǹjẹ́ mọ̀ pé ó wúlò fún àìsàn inú kíkùn, inú rírun? Kí n tó wá máa lọ, dákun bá mi share rẹ̀. Tó bá ti ń dọ́dọ̀ rẹ̀, máa share rẹ̀ púpọ̀, máa share rẹ̀ fún èèyàn, máa share rẹ̀ fáwọn tí ó ṣàǹfààní fún dáadáa. Jẹ́ kó lọ share rẹ̀ dáadáa. 07033449598 ni fún ìbéèrè. Dákun bá mi share rẹ̀ dáadáa, bá mi share rẹ̀ dáadáa. Á dàn fún àlùbọ́sà báyìí tó bá ti rí, kàn bá mi gún dáadáa. Bá mi gún àlùbọ́sà yìí dáadáa, bá mi fún omi inú rẹ̀. Omi tó bá jáde nínú rẹ̀, wá káfúrà pẹlẹbẹ kó lọ bí méjì kó dà sínú rẹ̀. Lẹ́yìn ìgbà náà, wá lọ wá ginger, atalẹ̀ pupa, bá mi gún pẹ̀lú ẹ̀. Tó bá ti wá gún pẹ̀lú ẹ̀, kí wá fún omi rẹ̀ dáadáa. Tí wá ti fún omi rẹ̀, tó bá dá oyin lọ́rùn, ẹ da oyin sí. Tẹ́ bá wá rí oyin, ẹ máa mú bẹ́ẹ̀ láàárọ̀ àti lálẹ́, láàárọ̀ àti lálẹ́, láàárọ̀ àti lálẹ́, láàárọ̀ àti lálẹ́. Ẹlẹ́ẹ̀kejì, àlùbọ́sà yìí nìkan sọ, láì fi nǹkan kan sí. Àlùbọ́sà yìí nìkan sọ, white àlùbọ́sà báyìí lásán, láì fi nǹkan kan sí. Dákun bá mi gún pọ̀ kó pọ̀ nílé dáadáa. Wá da òróǹro màálù, wá dà sí. Tẹ́nìkan bá ní inú ń run òun ní ẹ̀gbẹ́ rẹ̀, bá mi fún ní síbí 3 mú lásán, ó ti tó. Tínú bá ń rùn wọ́n náà, bá mi fún ní, ó jọ́kùnrin ni o, ó jọ́bìnrin ni o, ó jọ́mọdé ni o, ó jágbàlagbà ni o. Tó bá ń pariwo mọ́mì inú ń run òun, dáàdì inú ń run òun, ẹnìkan inú ń run òun, ẹ fún ní síbí 3 péré lásán. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah, alálàáfíà, ẹ sì dúpẹ́ pé ọlálàáfíà. Ǹjẹ́ mọ̀ pé kíní yìí ó tún ń ṣiṣẹ́ fún ẹni tí ara rẹ̀ bá máa ń hun jọ. Àbí kòkòrò bá pọ̀ ní ara rẹ̀ nínú àtìta, ẹ bá mi gún àlùbọ́sà yìí, ẹ wá pín omi rẹ̀ sí méjì. Alákọ̀ọ́kọ́ ẹ da oyin mọ́ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ẹ dà sínú àdí àgbọn àbí cream tẹ́ni ẹ bá ń lò. Alákọ̀ọ́kọ́ ẹ da oyin mọ́. Èyí tẹ́ wá da oyin mọ́ yẹn, ẹ máa fún ọ̀tọ̀ ní síbí 3 mú láàárọ̀, síbí 3 láàárọ̀, síbí 3 lálẹ́, síbí 3 láàárọ̀, síbí 3 lálẹ́. Ẹlẹ́ẹ̀kejì, tẹ́ dà sínú cream tẹ́ni ẹ lò, ẹnikẹ́ni ẹ máa fi para anytime tó bá ti rọ̀ lọ́rùn. Omi àlùbọ́sà yìí lásán àti cream tó bá ń lò, bóyá àdí àgbọn àbí any cream tó bá ń lò, ẹni kó mix ẹ̀ pọ̀ kó máa fi para ní anytime tó bá ti rọ̀ lọ́rùn. Dákun bá mi share rẹ̀. Tó bá ti ń share rẹ̀, á dàn fún. Ẹ bá mi subscribe sórí YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ìwúlò àlùbọ́sà funfun fún ìwòsàn 4 ni mo sọ báyìí. Ìwúlò àlùbọ́sà funfun fún ìwòsàn 4. Ìwúlò àlùbọ́sà funfun ó dára púpọ̀. Ó ń ṣiṣẹ́ fún tọmọdé àti àgbàlagbà. Dákun bá mi share rẹ̀ torí Ọlọ́run. Bá mi share rẹ̀, bá mi tẹ love and like, ẹ máa share rẹ̀ lọ.